Ẹ̀yàn ló lè kó o, Òròkì máa lò ó lóṣogbo. Ẹ̀yàn ló lè kó o, Òròkì máa lò ó lóṣogbo. Olùsọjí o, Àrẹ̀mú máa lò ó lédè. Àgbéyà mọ́dà, ìmọ̀lẹ̀ rẹ̀, ìmọ̀lẹ̀ rẹ̀. Aláwìyé, ìmọ̀lẹ̀ tó fún Musa, ìmọ̀lẹ̀ tó fún Musa. Krista, ìmọ̀lẹ̀ tó fún Musa, ìmọ̀lẹ̀ tó fún Musa. Aláwìyé, ìmọ̀lẹ̀ tó fún ọkọ̀ àlàfi sínú ayé. Ìmọ̀lẹ̀ tó fún ọkọ̀ àlàfi sínú ayé. Basirimi ló ní ó ti gómìnà aṣọ rẹ̀. Alawiye, aṣọ àpọ́nlé tó ti dá mọ́ ẹ̀ ọba máa fà á mọ́ ẹ̀ dára. Ó ti lóore láṣọ yìí. Basirimi, ó ti lóore láṣọ ọ̀yọ́. Aṣọ àpọ́nlé tó ti dá mọ́ ẹ̀ ọba máa fà á mọ́ ẹ̀ dára. Bọ́ọ̀ni dada. Alalubarika tó bẹ́ lára mi. Ẹ̀fọ́dé, ìmọ̀lẹ̀ tó bẹ́ lára mi. Ẹ̀gbọ́n mi fi mí sílẹ̀ lọ. Kò má ní fi mí sílẹ̀ lọ. Alalubarika, àmọ́dá kọrinkọrin. Àmì wo oṣù ara ọba ìkábà ṣírí. Bọ́ọ̀lù ó gbọ́dọ̀ àlùbáríkà tó bẹ́ẹ̀ lára mi o. Kò ní fi mí sílẹ̀ lọ. Torí pé orí yàtọ̀ sórí, orí yàtọ̀ sórí.
parada. Ẹ̀ṣọ́ Arole Zambo. Arole Zambo kò kí ẹ o. Aláàjì tuntun kò fẹ́nu sọ aṣọ náà bàbá o. Àṣàlà. 2022 yìí o kò ní fún ẹ̀dá. Arole Zambo wà ní. Ayé àgbẹ̀ ẹ̀ làlájì. Wà lọ Mẹ́ka Mẹ́dínà wà tún padà wá sílé. Tọ́pù sí wà ló máa ṣe. Arole ní wọn lè wá tí ilé kókó kò para nà. Kókó ilé ayé mi kan lẹ́sìn ọlọ́run. Ìwọ̀n lè wá dé kókó para nà. Ìwọ̀n lè wá dé kókó para nà. Kókó ilé ayé mi kan lẹ́sìn. Kókó ilé ayé mi kan lẹ́sìn. Kókó ilé ayé mi kan lẹ́sìn. Ìsàlà nínú ayé o. Oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú ayé o. Ìsàlà nínú ayé o. Oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú ayé o. Alalubarika ìsàlà nínú ayé o. Oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú ayé bára o. Ìsàlà nínú ayé o. Oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú ayé o. Ìsàlà pẹ̀lú sọ́jú ọmọ Táyọ̀ o. Àti tó ti pẹ́ látàyè èrè fílí. Ìdíkẹ́ni kọ́kọ́ ti mọ bí tó ní gbé wa lọ. Alawiye Alalubarika nígbà yẹn àkọ́ìṣe náà ni o. Àkọ́bí tó máa já sí. Ìtàn kékeré tí mò ń pa yìí. Ọ̀pọ̀ ọdún sẹ́yìn ni àwọn àtẹ̀sọ́jọ́ wọn. Ọmọ Táyọ̀ Alalubarika kọrinkọrin. I saw 28, 27, 30 years ago. Àwíyé ìmọ̀lẹ̀ kọrin. Àkànṣe nígbà yẹn ni. Àkànlọ káàkiri. Àkàngbọ́ wọn di microphone náà ni. Àkàndúró síwájú kámẹ́rà kọ́ sẹ́yìn kámẹ́rà ni. Àwọn ọdún tó ní máa ń dé wáyé o. Alalubarika ṣẹlẹ̀ pé ìsàlà nínú ayé o. Oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú ayé táwa yìí o. Ìsàlà nínú ayé o. Oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú ayé o. Àbáyé yìí náà kọ́ ayé tí àná ń lọ́kọ́. Ṣáyé yìí náà kọ́ ayé tọ́kọ́ ń lọ ayá. Ṣáyé yìí náà kọ́ ayé tí àwọn tó jáde nínú ilé ọkọ. Wọ́n dẹ̀ máa bèrè pé kí ilé ní adébòsí gangan. Alákọ̀wékọ̀wé ṣe ju èrò fún náà ni o. Ṣéjú àyíká ọmọ 78 years, wọ́n ra jí àgọ̀. Àwọn bàbá tó bí bàbá ẹ̀, wọ́n ra pictures o. Ìsàlà nínú ayé tá a wà yìí o. Oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú Alalubarika. Ìsàlà nínú ayé o. Oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú ayé o. Wájú ó sì gbọ́ngbọ́n, ó sì fi sọ gbọ́ngbọ́n. Dúró sí mi o, wájú ó. Ọba alárọ̀ṣe wá dúró sí ní bàbá. Aláwòrán bí ọba alárọ̀ṣe wá dúró sí ní bàbá. Ìràwọ̀ wa sọ̀tọ̀ kò má ṣe wọlé. Ìràwọ̀ wa sọ̀tọ̀ kò má
kúrò lọ́nà kọjá ìlú kúrò lọ́nà kọjá sí wa mo sì mú wàhálà kúrò lọ́nà mo sì gbé wúrà ní ìlú lọ. ẹ̀sùn tẹ̀ ló tẹ̀ sọ pé káwọn òbí kò tún ní o báwo ẹni tí mo ní. Olúwájú bọ́dì lójú níbo ló ti kọ́tọ̀ báwo ló ṣe jẹ́ kọ́tọ̀ sórí yìí náà ni ṣé microphone yìí ni ṣọ́tún ṣe nǹkan mí ni ó tẹ ní òkè ó tẹ nísàlẹ̀ ní. Mo ní fáwọn òbí kan tún mi o báwo ẹni tí mo ní. Mo bá ní tí mo tó bẹ̀rẹ̀ ojú lóbi tí mo ṣe bẹ̀rẹ̀ báwo ni mo tún mi o báwo ẹni tí mo ní. Àmọ́dá kọ́wọ́ mi kàn tún mi o báwo ẹni tí mo ní. Ọmọ kọ́kọ́ pé kí n ṣọṣẹ́, aya kọ́kọ́ pé mo ṣọṣẹ́. Kùránì tí mo ké lè ṣù lọ́dọ̀ pa, ọmọ kọ́kọ́ pé kí n ṣọṣẹ́. Ọmọ kọ́kọ́ pé kí n ṣọṣẹ́. Alalubarika ọmọ kọ́kọ́ pé kí n ṣọṣẹ́. Kùránì tí mo ké lè ṣù lọ́dọ̀ pa, ọmọ kọ́kọ́ pé kí n ṣọṣẹ́. Àbádá ogún ọdún máa pé ká máa dá pàdé ká máa ní pàdé ayọ̀ tó ká dúpẹ́ o. Gbogbo mú ní àti mímú ní ẹkú iṣẹ́ rẹ ẹ̀mí máa ṣíkà. Ó ń tán lójú máa tó ti àwọn àjọsọ. Ẹ̀wòjú amúdá bá ẹ̀sìn bó ti ẹ̀jẹ̀ tó ń gbà orúkọ fáyì. Tá a bá fi rọrùn gba àwẹ̀ Basirimi. Arole Zambo tá a bá fi rọrùn gba àwẹ̀. A máa rí lójú wa pé rọrùn ni. Ṣùgbọ́n tá a bá wà lórí ká fi pa. Ibi tí wàhálà yìí ti máa ń bẹ̀rẹ̀ lọ́wọ́ dájí. Ká má jẹ nǹkan tó wù wá. Tó wó bá dé lẹ́bàá ní give me something light. Lákòókò yẹn lọ. Ṣùgbọ́n tí ò bá sí owó ẹ̀bá ní o. Wọ́n máa ṣe ó máa tíìkì gidi gan. Nítorí bẹ́ẹ̀ lómi máa rò pé Johnny yẹn títí di ìrọ̀lẹ́ aago 7. Ṣùgbọ́n adúpẹ́ pọ̀ wá fẹ́ rọrùn gba tiwa. Ẹjẹ́ a máa kọ́ ọmọdé ká máa kágbà ká máa kọ́kùnrin ká máa kóbìnrin o. Ẹjẹ́ a máa kí gbogbo ẹ̀yàn tó gbúdú káàbọ̀ sórí ètò bàbá ètò Inside Live Socially the first edition during Ramadan period. Ẹ mọ̀ pé tá a bá máa ṣe nǹkan wa ó máa ń yàtọ̀ gidigbe. Àgbẹ̀ àwọn ti send oríṣiríṣi questions lórí social media lórí amọ̀dé Alawiye lórí Basirimi. Gbogbo ẹ̀ náà la máa béèrè ṣùgbọ́n kí ni kò la fẹ́ bẹ̀ wá fún o. Ẹ mọ̀ pé ètò yìí kò sí eléré tá a gbé wá rí tá a bá ti bọ́ wá aago 2 la máa ṣe tán ṣùgbọ́n lẹ́ni atọ́rọ àforíjì pé aago 6:30 la máa kárí ọba nítorí pé láti fún àwọn tó fẹ́ lọ túnú láyè láti túnú. Ta ni amọ̀dá? Níbo ló ti rí Alawiye? Owó wo ló gbà? Apá wo ló gbà? Tó fi di Alalubarika. Níbo ló ní owó náà dé tó fi wá fi Basirimi náà tó fi ṣaṣọ́bùra? Tọ́lọ́ wa ń Basirimi Arole Zambo ọ̀rọ̀ máa bólé ní ọlọ́run.
ẹ bá rántí sometime last year àgbẹ̀ Alawiye àti ìyàwó Basirimi wá ṣùgbọ́n agbọ́n wá nípa ìrúpọ̀ ìyá Ghana náà wà bí àṣeyẹ especially fún ìgbà kan ni ṣùgbọ́n àwọn èèyàn ti ń pariwo ẹgbẹ́ padà wá ohun tí ẹ máa ń ṣe gbogbo yẹn ẹ ṣe fún amọ́dà ẹ ṣe fún Basirimi ó mú ọ̀túnjú bẹ́ẹ̀ lọ Basirimi a máa béèrè ọ̀rọ̀ tá a máa béèrè ọlọ́run ohun tó rọ̀ wá la máa béèrè ọkọ̀ lo mista ló jẹ́ ń tú gbogbo ibi tí ilé wa wọ́n ti sẹ́ndì ẹ̀ sí wa gbogbo ẹ̀ la gbọ́ àwọn èèyàn sọ ilé Ìbàdàn wọ́n sọ ilé Ẹgbẹ́dá wọ́n sọ ilé wa káàkiri ṣòwò ti di property consultant ní afẹ́mọ́ àwọn kan ti ẹ̀ sọ pé ó tún ti ṣótẹ́ẹ̀lì mo ní wọ́n ṣótẹ́ẹ̀lì á ti pè mí wọ́n pè ṣé wùlé mi náà nínú ẹ̀ kí n máa ṣe promo tẹ́lẹ̀ ọ̀rọ̀ máa bọ́ dáadáa. First and foremost, Arole Zambo, God bless you, I appreciate you so much. Yóò mọ ọdún ní kò ní kọ́ aṣọ ọ̀bùrà ló jẹ́ òní fàyà láíláí. Gbogbo Zambo band akínyẹ kú palẹ̀mọ́. Ṣé Sunday ní lóṣòdì àbí Saturday? A máa rán promo ẹ̀ náà ojú òní tiwa. Ẹ ṣe ẹ kú àgbo dìde o. Ajá ẹ máa dúpẹ́ lọ́wọ́ àwọn alátìlẹyìn òtítọ́ alátìlẹyìn òdodo. Àwọn tó ń ṣe agbátẹrù ètò ẹ má fi ṣe ìbínú. Àrílẹ̀ display àwọn ọtí fúsídàmù yẹn torí àkókò tá a wà yóò ṣe àkókò ẹlẹ́gẹ́. Kò ní dáa ká gbá wọn ṣéwù kan jókòó ká máa gbé kinní síwájú wọn lákòókò yìí ẹ má fi ṣe ìbínú. Ṣùgbọ́n lè ṣe Fúsídàmù Nigeria Limited àdúgbẹ́ o àdúgbẹ́ ẹkú àdúró tì gbogbo ìgbà lábẹ́ ọlọ́run bá lọ́rọ̀ ṣe ẹ̀dá yóò mọ ọdún ní kò ní kàn àtàjèrè ọjà wàhálà ìdààmú òní dé bá lè ṣe ìláìláì o. Thank you so much for being I appreciate you. Ẹ jẹ́ ẹ máa lọ sí Bumakins Bumakins shoes Bumakins wears wọ́n ti ní kí n fún Alawiye ní ṣe ń bẹ náà ní láṣọpọ̀ tó ní kí n fún Alawiye bẹ́ẹ̀ ni fún Basirimi náà ṣùgbọ́n ẹ lè wọ ìgbà tẹ́ bá parí àwẹ̀ lẹ́ máa wọ o kò ní dá kí àkókò tá à ń gbà àwẹ̀ lọ́wọ́ kí Alawiye tún máa wo Basirimi báyìí báyìí ẹ jẹ́ àfọkàn gbà àwẹ̀ yìí dáadáa àti ẹ̀ máa béèrè ṣé àkókò àwẹ̀ yìí gan ṣé àyè wà fún alájà láti fi ara nu alájì ara ẹ̀ náà ní inside life ní nínú ayé ayé abojú ayé jẹ́ nínú ayé ayé Basirimi mi rí pé kò tó bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ kú ṣáà lè polówó kan dáadáa lásìkò àwẹ̀ yìí àbọ̀dà ẹ̀ kù ọlọ́run bá méjèèjì ṣe máa bára máa fi darúgbó nìyẹn ó stọ́bọ̀ ọgbọ́n láti kékeré ó dẹ̀ ṣe stọ́bọ̀ ó dẹ̀ stọ́bọ̀ yẹn kì í ṣe pọ́nmọ̀ lórí stọ́bọ̀ lásán ó ti ń gbọ́ ọpẹ́ láti ilẹ̀ látàyè bàbá fúfú ọlọ́ ó dẹ̀ ṣe ń gbọ́ ọpẹ́ yẹn lọ́nà nítorí pé tí ọmọ wa blunt kí ní mi ò fẹ́ náà nìyẹn wọn lè fi dọ̀tí rí àwà ọlọ́run gbọ́ bóyá ohun tó mú wáyà tọ́ nìyẹn tó fi ń dùn tó ń dán á dẹ̀ máa dùn á máa dán fún gbogbo wa ní títí láéláé. àdúgbò Bumakins ẹ̀rí Bumakins fún mi Bumakins shoes Bumakins wears àdúgbò wọn ní ká fún alájì ní ṣòkòtò ká fún alájà náà ní ìdájẹ́ ń sọ́jú pé lẹ́yìn àwẹ̀ ẹ lè wọ̀ Bumakins àdúgbò lọ́wọ́ yìí o. ẹ má jẹ́ ń gbàgbé o kẹ́dà watch kẹ́dà www.kedaluxury.com. Thank you so much. àwọn náà ní àkókò tá a wà yìí àṣírí wọ́n ní alájì tó bá fẹ́ break láàárọ̀ àbí wọ́n fẹ́ break ìrọ̀lẹ́ wọ́n ní aláti Arole Zambo náà gbọ́dọ̀ máa ní beverages lásìkò sọ àgbọ́dọ̀ ooru àwọn kedaluxury.com wọ́n ní ká gbé àwọn kíní tá a bá mú tá a fi ní fílì àwẹ̀ yẹn wọ́n ti lóòdù ẹ̀ fún wa ní ká gbé fún wa. iléeṣẹ́ kẹ́dà àdúgbò Israel àdúgbò ẹgbẹ́ Fúsídàmù yẹn kúrò mẹ́ ẹgbẹ́ kúrò lórí screen. iléeṣẹ́ kẹ́dà àdúgbò Fúsídàmù Nigeria Limited mo mà dúpẹ́ Bumakins shoes wears mo dúpẹ́ o. báwo la ní fẹ́ kọ̀ sí iléeṣẹ́ Fúsídàmù ẹ̀yẹ ká máa lọ sí Àpòmù Àrígbájó ní Ogun State bá a ṣe máa kọ̀ sí iléeṣẹ́ Fúsídàmù Nigeria Limited nìyẹn. iléeṣẹ́ Bumakins a máa pè nọ́mbà wọn ẹ lè make online order ẹ lè order bó bá ṣe wù yín kò sí bàtà tẹ́lẹ̀ ẹ fẹ́ tẹ́ ẹ̀rí lọ́dọ̀ wọn o àdúpẹ́ kò sí aṣọ tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ̀rí lọ́dọ̀ wọn o àdúpẹ́ lọ́wọ́ Bumakins bẹ́ẹ̀ náà ni àwọn kẹ́dà diamond watch
lóríṣiríṣi nọ́mbà tá a lè fi kàn sí àwọn kẹ́dàrí 08149724579 08149724579. ẹ̀yàn ló lè kó o òròbí máa lò ó lóṣogbo ẹ̀yàn ló lè kó o òròbí máa lò ó lóṣogbo olùsọjí o àrẹ̀mú máa lò ó lédè. alájà Basirimi ẹgbà káàbọ̀ Alawiye ẹgbà tó ẹ sọ̀rọ̀ sí ṣọ́dún dáadáa. ó dùn. ọmọ kan mo gbé fi ṣọṣẹ ọmọ kan mo gbé tí mo fi kọ́lé kiri kùránì tí mo kàn lè ṣe gbọ́dọ̀ ta ọmọ kan mo gbé fi ṣọṣẹ. mo mọ̀ pé for every question máa ní àṣà fún mi náà múra mi wá bí báyìí. ẹ̀rọ tí ń gan bíbélì tó ké lóṣù gbọ́dọ̀ ta kábíyèsí ọmọ kan ló gbé fi ṣọṣẹ. ẹ jẹ́ kí wọ́n káàbọ̀ sáàrin wa Alhaji Amọ̀dá Alawiye ẹ káàbọ̀ ẹ kí àwọn èèyàn wa. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nínú lóko lẹ́yìn odi ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti láǹfààní àti máa wò wá káàkiri àgbáńlá ayé pé a kú dédé àsìkò yìí ẹ̀yin mùsùlùmí àwa mùsùlùmí a kú ògbẹ́ o ẹ̀mí wa ò rẹ̀yìn oṣù gbogbo ẹ̀yin lovers wa tẹ́ jẹ́ Christian yóò dùn yóò dán fún wa o season náà láti wà yìí Easter season láwa yìí a ṣe èyí tán a tún ṣe mí thank you. Alhaji Basirimi akáyìn náà ẹ káàbọ̀ sáàrin ẹ kí àwọn èèyàn wa. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pé ìkẹ́ Ọlọ́run àti ọlá ẹ̀ orí ajẹ́jẹ́ tí wọn kò máa bá gbogbo wa pé o a kú oṣù Ramadan sáwà yìí ẹ̀mí wa gbà jálẹ̀ àwọn Christian náà ẹ̀mí wa gbà jálẹ̀ a kú ọdún Easter aṣọ́pọ̀ ẹ̀ láyé. àjọ ṣe pọ̀pọ̀ ṣiṣẹ́ gbogbo ẹ̀bùn náà ni àdẹ̀dùn pẹ́pẹ́ àrò ìrọ̀rùn la fi ń gbà ọjọ́ ìlàwà. ó yà jẹ́ àbẹ̀rẹ̀ báyìí ó ti fẹ́ máa jíwèé owó mo tọ́ wọlé iye mi àti ẹ. ó yà Tani Amọ̀dá Alawiye. Ahmad náà ni òun náà lè wo iye ọmọ yín olólùfẹ́ yín tí o ju bó ti wà yín náà lọ Ahmad lórúkọ bàbá sọ mí Abọ́lájí lórúkọ màmá sọ mí Aláwìyé lórúkọ àwọn tó bí mi Alalubarika níṣẹ́ ọwọ́ mi sọ mí tọ́lọ́run fàṣẹ sí káàkiri ayé èmi lọmọ nájúmù nìbàdàn Ìbàdàn ni wọ́n ti bí mi ajẹ̀gbẹ́jẹ̀kára wọn ọmọ agẹṣin kó lé ibi náà ń kó yà sí agẹṣin kó lé kí wọn gẹṣin wa kó lé onílé. ọmọ àkú ni mí ọmọ òye ọmọ sọ pé ọmọ àkú tó láya mẹ́fà lóòjọ́ tó bí mẹ́fà lóòjọ́ wọ́n pé kí ló dé bí wọ́n ti láya ni wọ́n ṣe ń bímọ nílé bàbá tó bí mi lọ́mọ ọmọ àkú tó lè sàlẹ̀ jẹ̀kú lọ kẹ́ẹ̀dì yẹ kò kúkú jí kò gbé wọn ò fi tọ́lọ́ fún ọlá Ọlọ́run ló ń lò lára ẹ̀. Aláwìyé ohun tá a gbọ́ ni pé àáfà àgbà ni bàbá tó bí. bẹ́ẹ̀ni bàbá mi tó bí bàbá mi bàbá tó bí bàbá mi Mawlana Sheikh Najmuddin Al-Kubra rahimahullah gbẹnu sọ́hun ò sí fún wọn nílẹ̀ káàárọ̀ òjìrì tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn àfa. ìyẹn túmọ̀ sí pé ọmọ aláàfà tó ń bọ̀ lọ́wọ́ ní kọ̀ǹga ni ẹ. ìbéèrè ni. ọmọ àfa ni mí. kọ̀ǹfà. ọ̀yà Tani Basirimi. èmi ọmọ yín náà ni Alájà Rukayat Alawiye Basirimi Rukayat lórúkọ tí ìyá sọ mí Abíọ́lá Àyìnkẹ́ dúdú tó ń dán làwọn èèyàn ń pè mí Basirimi ni stage name mi tí mo wá fẹ́ Alawiye Alalubarika mo jẹ́ ọmọ Kwara State Òjòkú ọmọ ajílálà ẹ̀ṣọ́ àjìfọ̀jọ́ gbogbo dára bí egbin. Òjòkú mo sì mọ́jà lú ọmọ arógun díyàn ọmọ arógun má fi tìbọn ṣe ogun òjàjà kókó warí. ṣé inú ìtọ́ tí inú ọ̀nù orí kì í kò sí pé ọmọ fẹ́ wọn níbi tó ti ń fẹ́yàwó mẹ́fà láàárọ̀ àti lẹ́yìn. rárá wọn ò fẹ́ 15 lọ́dọ̀ sí wa. ó wà ní orí kàwọn dàbí. kò gbọdọ̀ má sí lọ́dọ̀ sí wa kì í ti wá bá ẹ̀sìn Islam wọn mẹ́. tó
torí ẹwà dé ti bí mi láwọn béèrè dáadáa o. Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí ìrìn àjò wọnú orin Islam Aláwìyé nítorí pé táwọn ẹ̀kọ́ wọn Aláwìyé dáadáa ó kéwú dáadáa ó dẹ̀ mọ́tì fún tẹ̀dọ̀ ká sọ pé ká má kúrà kí ló dé tá à ń yanṣẹ́ àáfàá láyò tó jẹ́ pé iṣẹ́ orin láyò. Tẹ́ bá wò láti bẹ̀rẹ̀ gangan àwọn bàbá tó bí mi ò tiẹ̀ fẹ́ kí n kọrin bí anọpani àdìlọ́wọ́dì lẹ́sẹ̀ fẹ́ ṣe léṣe dànù ṣùgbọ́n mo kàn ráàánú gbà ni tó dáàrin kan ni wọ́n kọ́ gbà fọlọ́hún pé ok gbogbo bíkíbi tó bá rí oyà sí náà ó dájú pé tọlọ́hún ẹ̀jẹ̀ tá a fi bí èrò ní kò lára ẹ̀ ìyẹn lè jẹ ìsìn yẹn ọlọ́hún ò dẹ̀ jẹ́ kókó bẹ́ẹ̀ torí ẹ gbogbo kùránì ta kà gbogbo kéwú ta ké náà a fi padà propagate Islam látara orin ni àwọn alukurani sọ pé inna sa'yakum la shatta pé èmi mọ Quran tèmi mo lè fi jẹ́ doctor mo mọ Quran mo lè fi jẹ́ lawyer mo mọ Quran mo lè fi jẹ́ scientist mo mọ Quran tèmi mo fi jẹ́ akọrin ẹ̀sìn so bí ẹ ṣe jẹ́ nìyẹn. ṣé akọ fújì rí àbá gbẹni lẹ́yìn onífújì rí. mi ò gbóni lẹ́yìn onífújì rí o àwọn mo máa kọ pátán fújì dáadáa lórí stage mi. gbogbo ìrànwọ́ ìdáhùn lẹ́ẹ̀kankan mo lè ju bí òwe bí ẹ̀nà ti bíìtì ti gbogbo ẹ̀ nínú rẹ́kọ̀dù akọ̀dàrú àtújáde padà. ìrìn àjò orin Basirimi ṣé ń gbà tá a fá mọ́dà lábẹ́rẹ́ torí pé bóyá nǹkan kan ló bẹ̀rẹ̀ mọ́ ń bá o torí ẹ mọ̀ pé nǹkan kan sábà bá nǹkan kan lé àwọn náà jẹ́ káwọn náà ṣe bẹ́ẹ̀ àbí orin lẹ́fí rò pọ̀ a ṣe ń bọ̀ lórí bẹ́ẹ̀ ṣe pàdé o ibi tẹ́ ẹ ti pàdé a máa sọ ẹni tó rán sí yín afẹ́ mọ̀ ohun tó lu aṣọ ọ̀nà yìí rí kẹ́ ẹ tó gbọ́ràn tó yẹ lè lágídí ọkàn afẹ́ gbọ́ ẹ sọ̀rọ̀ sókè. ìrìn àjò orin ó ti bẹ̀rẹ̀ tipẹ́ ó ti pẹ́ gan kò tiẹ̀ ń ṣe ó ti pẹ́ tábà ní ká máa ka lọ́dún ọdún ó ti pẹ́ ẹ mọ̀ pé nígbà yẹn gan orin fóbìnrin àwọn pẹ́rẹ́ǹtì wa gan ò fi bẹ́ẹ̀ láìkẹ́ iṣẹ́ studio mo máa ń ṣe tẹ́lẹ̀ mo máa ń ṣe backup ni so wọ́n máa ń pè mí ní studio rat àwọn tó jẹ́ pé ẹ bá ṣàdé lẹ́kọ̀ọ́ àbí Ìbàdàn. everywhere bẹ́ẹ̀ni tẹ́ bá ti dé àwọn studio gbà yẹn Decca Goldmine àwọn studio gbà yẹn fáwọn olórin Islam bẹ́ẹ̀ni àtolórin Fuji bẹ́ẹ̀ni kó remix àwọn àtolórin Fuji. irú ọ̀pọ̀ ìlànà ọkọ nìyẹn bí àwọn olórin Fuji wọlé ti ṣe bákọ̀ pé fún. mo ti ṣe bákọ̀ fún Alhaji Saheed Òṣùpá rí. ṣe é rántí orin yẹn. wọ́n ní ọlọ́run mi ń ṣe dáadáa ọmọ èèyàn ní òmóore ọlọ́run mi ń ṣe dáadáa ọmọ èèyàn ní nígbà yẹn ní Ajégúnlẹ̀ yẹn so gbogbo táìmù yẹn tó bá ti fẹ́ ṣiṣẹ́ wá ẹ bá mi pe Rúkà ẹ bá mi pe so a máa ń lọ tó jẹ́ pé táwọn èèyàn bá dé studio bí i Decca studio Decca àbí Goldmine. láyé Decca láyé Decca àti Goldmine. ìgbà yẹn gan fóònù gan èèyàn tó bá ní fóònù ìgbà yẹn tó bá ní handset ọ̀gá ni mo rántí pé nọ́mbà ẹ̀gbọ́n mi kan ni mo fún wọn ní studio. kọ́má tó pè wá. bẹ́ẹ̀ ni tó bá ti wá ní ìdélégbè wọ́n á pè mí pé iṣẹ́ wà ó mà sáré lọ in fact mo ti gbé hip hop kan gan rí. mo ń bá amadu àwọn máa lè rántí hip hop tá a gbére fún. hip hop yẹn kọ pé èkó dá èkó rẹ̀ wá èkó gbayì láfi tún gbé tún dé. èkó dẹ̀ gbayì lóòótọ́ náà ṣe ń kọ́lé kiri sí ìlú Èkó. olóòtú máa sọ pé there must be something that got you attracted to somebody. lóòótọ́ apàdé Basirimi àwọn orí studio àwọn orí káàkiri ilé àwọn amọ́dàkẹ́ wọ́n lè fẹ́ yàwó mẹ́jọ láàárọ̀ kọfẹ́ mẹ́fà láàárọ̀ kọfẹ́ mẹ́fà lálẹ́. wọ́n ti mọ ìwà àwọn obìnrin dáadáa. What got you attracted to Basirimi? òyìnbó lẹ́yìn sọ yẹn àwa máa sọ fún yín ní Yorùbá sódà á lè yé yín yékéyéké. bàtà wà ti rí Alájà Rúkà láti wo pé ilé materials ni eléyìí àwọn tí wọ́n ní ohun tí wọ́n dẹ̀ mú rí gbè tí ó wúlò fún iṣẹ́ bíi tiẹ̀ pọ̀ gbà ẹ́ láwọn sẹ́ẹ̀tì wọn tọ́jọ́ máa ń wá studio ṣiṣẹ́. tọ́jọ́ máa ń ṣiṣẹ́. lára àwọn ní Rísí wà lára àwọn ní Màrúfà wà àwọn ọmọ Súrà gbogbo àwọn táwọn sọ ya àwọn ọmọ tìrẹ Ìjẹ̀ṣà gbogbo wọn lápapọ̀ wọn. ṣùgbọ́n tìrúkà yàtọ̀ láàrin wọn torí ìwà rẹ̀lẹ̀ tóun ní àti ìtẹríba ẹ̀. ó ń bù púpọ̀ nígbà yẹn tí wọ́n bá fún àwọn tó kù ní bíi 500 wọ́n máa fara ya burúkú ni lówó iṣẹ́ studio ṣùgbọ́n tó bá fún Basirimi tọpẹ́tọpẹ́ ló máa múlẹ̀ fún un. a fi ayọ̀ gbà á. ẹ ṣé mo dúpẹ́ àtúmọ̀rí ti kọ́ yín
so gbogbo àwọn kan sense of humility. gbogbo àwọn kan yẹn làwa ti wò pélé ìyàwó tó máa dá ní. house materials lélẹ́yìí máa kì í ṣe pé just studio rat. eléyìí ṣe studio rat ibi tí a ti bẹ̀rẹ̀ sí ní fún níṣẹ́ àwé nìyẹn. iṣẹ́ àwé. iṣẹ́ àwé yẹn máa ní wọ́n máa jẹ́ house rat. a máa fún àwọn opportunity láti sọ nǹkan tó wà nínú wa. wọ́n wá ṣe house rat. wà á ṣiṣẹ́ ní latex studio kò tẹ́ ti jẹ́ Ìbàdàn nìyẹn. ó wà kò tí ì dé latex gbà yẹn pay center ló ń jẹ́ gbà yẹn. Ìbàdàn. lágbowó ní UI bẹ́ẹ̀ni. àwa fún Basirimi níṣẹ́ gbà ó yẹn. kúrò ní kókó wá síbẹ̀. Ruka wá ṣiṣẹ́ ní pay center Ìbàdàn. nìbàdàn. kò dẹ̀ lè lọ padà lọ́jọ́ yẹn. nígbà tóun náà wá dé bẹ́ẹ̀ ó wá rí i pé àṣọ náà ń tún fáwọn kan lọ́lá nílùú yìí. kábíyèsí torí ọlọ́run. gbogbo àwọn èèyàn tó ń gbọ́ láwá fún lórin ibi tó lórin jòkó sí àwa tí tá a ti mọ tá a fẹ́ ṣe à jẹ́ kí wọ́n fi àkọlé tún tiẹ̀ ṣe ọlọ́run. owó tó yẹ kó gbà á tírípù ẹ̀ fún àgbàdàbù. àwa padà wá sẹ́kọ̀ọ́ wa mú sí lórí kàrámọ̀ tó ti rí Ìbàdàn kò lè jẹ́ ó kọ̀ fún wa. Rúkà tó yẹ kó lọ́jọ́ kan á máa lọ bí ọjọ́ mẹ́ta ń bàdàn. kò tẹ ọ̀rọ̀ nílùú ọjọ́ ń gbà yẹn ṣùgbọ́n pé kò ṣe ayé tí gbogbo ẹ̀ ti fọ́jú sí gbogbo nǹkan gbà yẹn protocol ni protocol pé èsì mo lè ṣe girigiri kí n tọwọ́ bó jẹ́ ẹ̀sìn kí n jẹun láyé ìgbà yẹn wàá kọ́kọ́ fọwọ́ wàá túgbọ̀n tó bá jẹ́ mùsùlùmí dáadáa ó tún ní kéwù tí wàá kọ́kọ́ ké wàá yẹ ojú oúnjẹ wò ṣe abọ́ síbì kan kò tó ṣẹ̀ṣẹ̀ máa lóun bu oúnjẹ láti etí wọ́n nísìnyí kò sí mo fọwọ́ wèrè wo tọwọ́ bó jẹ ni tó fi ìgbà yẹn ó ní protocol àkọ́kọ́ ṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. láàbì mo fẹ́ rí kẹ́dà ayọ̀ gbọ́gbọ́. so riaza ló bá dé ńgbà yẹn ẹ wá òkè so wa jọ tí má tún pè é mo fẹ́ kó wá wọ́n ṣàbí pé àní ẹ̀ lára ègbè yẹn ò jẹ pọ̀ jù. kàsí ọlọ́run bá. ọ̀rọ̀ máa bọ́ lẹ́nìí ọ̀rọ̀ máa bọ́ dáadáa láàrin ẹ̀ṣọ́ dídí ẹni àwọn sisters la máa kúrò bí àpọ̀ ó yẹ kí àwọn báyìí. ọjọ́ mẹ́rin gbàgbé nídìí iṣẹ́ tá a mú nítorí pé ọlọ́run ṣeun aláwọ̀ ṣeun dáadáa tá a bá wò lọ́tún tá a wò lọ́sẹ̀ ẹ̀ lè sinamá o ọ̀tọ̀ ni pé ká lọ́kìkí ká máa rí nǹkan tá a lè náwó sí pé gbogbo lẹ́yìn àwọn ọkọ̀ àlùmọ́ọ́nì tó tẹ̀ lókìkí ẹ rí pé gbogbo ẹ̀ lọ́lọ́run ṣeun. amọ́dà ohun ojú ti rí ká tó níbẹ̀ o ọjọ́ mẹ́rin gbàgbé ní ìdàkíní àti ìdàkejì ẹ̀dẹ̀gbọ́n. yà ọjọ́ tí inú mi dùn jù níbi iṣẹ́ orin yìí ní ọjọ́ tí ọlọ́kùnrin bá mi forí jì òkú ọ̀run yìí ọmọọba Muyideen Alade Aromire kábíyèsí ọlọ́run. ọjọ́ tí wọ́n gbé mọ́tò wá bá mi nílé Mazda 626 boot mọ́jọ́ yẹn náà. wọ́n gbé wá mo ní ta ni ọkọ̀ tiẹ̀ ju kíìsì mi ní pé kí n bá wọn start mọ́tò ní ring road lọ́dún náà ta ni ọkọ̀ yìí wọ́n lè mi mo ní iṣẹ́ kí ni bàbá mi ṣe fún yín tí ó fi ní irú ọkọ̀ tó ń dán tó yìí wọ́n ní rẹ́kọ̀dù tó ṣe tó bí eléyìí rẹ́kọ̀dù wo wọ́n ní Alalubarika yẹn náà ni ló bí ọkọ̀ yìí. Alpha Fortunes studio Alpha Fortunes record. Alpha Fortunes record. Yeah. so ọjọ́ yẹn ni inú mi dùn jù inú mi dùn gan-an lọ́jọ́ yẹn inú mi dùn gan-an. ṣùgbọ́n ìyá tó bá ti bẹ́ẹ̀ mi fọ́ dẹ̀ náà àti ìbẹ̀rẹ̀ sí wa mọ́tò. àmì ìwà mọ́tò rí ẹnìkan kò dẹ̀ kọ́ mi mọ́tò wa. máa tà tó wọlé yẹn náà làbẹ́ mọ́tò. pẹ̀lú ògùn ọlọ́ máníjà mi ọlọ́run bá mi fọ̀rùn kẹ́ Tajudeen Bọ̀dú òun ni number 1 máníjà mi òun ló wá jókòó sí mi lẹ́gbẹ̀ẹ́ báyìí a máa wá drive ó dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ mi nàbẹ jásìkò tó ní ṣòwò ríran ní ìgbà wọn ti pọ̀ gáà ló bá sọ̀rọ̀ ó dẹ̀ jù mí lọ so bá a lè ṣe nìyẹn títí mo wá lọ ṣe bíi bánà ńlá báyìí ó ×3 eléyìí tí a ṣe kìíní sẹ́yìn yìí ni mo wá gbé sẹ́yìn búùtù wọn tó yẹ máa kọ Alalubarika kọ́ máa pé wọn ló ń kọjá. òun máa fi wá rọ àwọn Basirimi mẹ́kọ̀ọ́ láti Ìbàdàn tí bá dé ìtìrẹ báyìí ìtìrẹ ó mi tìtìrẹ yàrá tìrẹ ẹ̀kọ́ fáàmù ẹ̀ àwọn dámilọ́lá ẹ̀sùn gbàmílá ẹ̀ wọ́n máa sá kíjokíjo wọ ọmọ àlè yìí túnde. láti wá ti dé o. ọjọ́ abẹ́rẹ́ gbàgbé nídà kejì. Alhamdulillah. ìdàkejì yẹn ó pọ̀ ṣé ọjọ́ tí a lọ fọwọ́ ara wa gba irinṣẹ́ ní ká sọ pé àwa náà la gbọ́ pé
lágbájá fẹ́ ṣe ìyàwó torí pé ó jára àdúgbò wa á lọ gba irinṣẹ́ fún ara wa pẹ̀lú máníjà mi tí mo sọ yìí òun àti kejì ẹ̀ stainless Yusuf á lọ owó ara wọn náà máa lọ fi gba irinṣẹ́ àdèmà set tabatu wa dé bẹ́ẹ̀ àwọn oníyàwó wa máa kọ́ra mọ́ wa pé Yasikira lọ́jọ́ táwọn pè làwọn fẹ́ kó play àwọn òtún ní wọ́n tún ní tẹ́ka kọrin àdéhùn ìdílé máa kọrin àní rí £1 ọjọ́ kẹrin ọjọ́ karùn-ún la máa tó kó irinṣẹ́ onírinṣẹ́ padà síbi onírinṣẹ́. nítorí pé ẹ̀ lè dá irinṣẹ́ padà tẹ́lẹ̀ bá kó dání. tá a bá rówó dání. ìyá jẹ wá lọ́pọ̀lọpọ̀ níbi iṣẹ́ yìí iṣẹ́ ìgbàta ṣe first album fún Bollard Music 1993 ní first album mi Bollard Music lóṣòdì bàbá kò tá pálí méjì Afrodisia yìí náà láti rìkọ́dù ní dẹ́ka a ṣe ọpẹ́ mi ètò fún Lehadi Records lókun pa nìbàdàn a ṣe ẹṣẹ rere a ṣe èmi ni mo wọ́n kọ́kọ́ ẹṣẹ rere o kí aláṣẹ kọ̀ mọ́ òdìnnà ọ̀rẹ́ mi ayélujára kó tó kọ tiẹ̀ ẹ̀dá ẹṣẹ rere nítorí ọ̀la ara àìgbọ́ ládùúgbò tá à ń sọ náà nìyẹn àìnísítà rẹ̀ tá a wí náà nìyẹn. Kábíyèsí Ọlọ́run. So àwa ṣe ṣẹ̀ríà. àwọn ará àdúgbò nìkan náà kàn gbọ́ yẹn gbọ́ yẹn. tó àwọn sọmọ ministry kan tó sọ pé local government tó ti wá náà. So àbá bẹ́ẹ̀ tó jẹ́ pé gbawó lọ́wọ́ àbúrò bàbá gbawó lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ febi panú owó tó yẹ kó fi ra tírà lọ́lé kéwú kó gbogbo ẹ̀ pọ̀ fi ṣiṣẹ́ tó ń já sí kọ́. Kábíyèsí Ọlọ́run. kódà bàbá mi kan sọ pé láyéláyé ẹ má débi mọ́ sọ pé o fẹ́ kí n fún ẹ ní nǹkan kan fẹ́ lọ fi kọrin dóò bó tẹ̀dá sí pé wọ́n padà tọrọ àforíjì nígbà tọ́lọ́run dìde gbọ́ lọ́wọ́. So kí ẹ máa jẹ́ ìdàkejì. àti bá a ṣe rí mi. wọ́n sọ tí wọ́n báyìí ọjọ́ mélòó gbàgbé tí Mazda làwọn gbà kí wọ́n kó bá fẹ́ yìí ṣé tipa ní empire. hajj ni mo lọ. tọ lọ́dún wo. 2003 mo rántí pé 2004 yẹn mo rántí pé ọmọ mi mo yẹ ṣe bí bébì nígbà yẹn. Okay. So mo lọ sí hajj ni step yẹn dẹ̀ ní táwọn èèyàn bá ti ń dágbére pé wọ́n ń lọ hajj wọn kì í lọ tó bá máa dé airport báyẹn kàn gbọ́ pé wọ́n gbé wọn ni kí ló ṣẹlẹ̀ mi ìyá dágbére fẹ́ni kankan bí mo ṣe bá dáa ṣe sọ pé ó sọ mẹ́ta rárá o mi èmi kẹ àbúrọ̀ṣàdúrà mẹ́ta kò pèrò yẹn wá dé airport wọn náà gbé yàn. wọ́n wá ní alájí òde wọ́n ní alájí mọ́ alájí ẹ̀ lọ́wọ́ ni wọ́n ní wẹ́dà ò dáa. So ìgbà tí mo mi dùn nígbà tí mo dé Mẹ́kà yẹn tí mo dé Saudi tí mo dé Haram tí mo rí Kaaba Allahu Akbar ṣé pé kíní tí mo máa ń rí nínú pépà so mo lè rí lójú mo yẹ ṣe wá pè sórí program ní LTV mo ṣe bọ́lá tán program lọ́dún náà pé Basirimi wà Mẹ́kà o èmi rè mo wà Mẹ́kà o torí tó bá lọ rí yín kọ́ wọ́n rí pé yín ká náà mo ṣe torí kò sí fún ìdáwọ́ fi máa ya fọ́tò pé abẹ́gbẹ́ sí Facebook kò sí àdúrà fún mi báyẹn. bẹ́ẹ̀ni wọ ìgbà mélòó gbàgbé ẹlẹ́ẹ̀kejì ṣé ká lọ kọrin wọn náà ga kan nígbà yẹn tẹ́mi yẹn ọkọ wọn stop wọn pé kí wọ́n máa kọrin wọ́n dẹ̀ ti gba àwọn shows ọ̀rọ̀ ẹni pé Basirimi wọn wá lọ kọrin o tá a bá ti wá lọ sóde yẹn manager máa sọ pé a lè káwó o a nílè káwó o a máa kọ́kọ́ gbé owó délé lọ bá ọ̀gá náà tó bá ti wá kà iye tá a bá ti rí àdè máa ń tà láwọn àsìkò yẹn Ọlọ́run tí bá máa délé báyìí tí bá tá máa fún wa lówó bóyá lọ́jọ́ kejì àbájọ́ kẹta wọ́n á fún wa ní 80 naira ẹ náà kò kí ni 80 naira bẹ́ẹ̀ ni mo wá wò pé bí mo ṣe wá kọrin tó tó Ọlọ́run orí mi tí bá ń kàn bí tí mo sọ fún mi bí abéèrí bí mo ṣe wàhálà tó 80 naira lọ́wọ́ fún mi kíní kan mọ́ mi máa ní bó ṣe bá Alalubarika ẹ̀ ṣe máa pọ̀ sí nídìí iṣẹ́ yìí òun ni àfikún ya máa mú mọ́ra ọmọ ìjàyà ọlọ́gbọ́n tani tíṣà tó kọ́ ẹ. ọ̀gá mi alájí mú mi ìdámilọ́lẹ̀ tó gbà mí láyé àwọn òsì ẹ̀ níbẹ̀ wọ́n á máa sọ fún kẹ́ ẹ pa owó lẹ̀ báyìí wọ́n á sọ fún ẹ̀ kẹ́dà bí èèyàn lájẹ ọ̀ nígbà kọ́bọ̀. kọ́wọ́ kúlẹ̀ báyìí wọ́n á ní òní bá kọ́. ó mọ̀ pa nídìí owó o Basirimi ẹ mọ̀ àrúkà ẹ mọ̀ pa nídìí owó o kẹ́dà bí èèyàn lájẹ kò sí kọ́bọ̀ elépè kan kò gbowó lẹ́nu àwọn náà lè gbà fọ́ lọ́hùn. ẹwà ní sọ ń gbọ́. wà alhamdulilayi adúpẹ́ lé ní pé gbogbo ẹ̀ náà ó ti di story ó ti di sọ. ṣe é rí pé ọ̀rọ̀ wọn dàbí alágbẹ̀dẹ tó ń lórí lójú kan ní àmì lórí. káà tó gbórí ìtàn pàṣẹ káà tó jẹ́ ohun tá a sọ pé a fẹ́ jẹ́ ní ayé ọ̀pọ̀ ẹ̀dá ló sọ pé nǹkan tí mo fẹ́ jẹ́ ètò ẹgbẹ́ nǹkan mi ìnà jẹ́ o amọ́dà. dídán wúrà lẹ̀dá ń wò ẹ̀dá ọmọ kò tí lànà kọjá kó tó di kó wá dán
ayé rí mi náà ayé mọ̀ mí o má jẹ́ ìlànà lójú aráyé ojú rí tó gọfà. tèmi náà ẹ jẹ́ tó bá mi gbórí ẹlẹ́ẹ̀kan sí. dídán wúrà lẹ́ẹ̀dáwó ẹ̀dá ò mọ̀ kó ti lànà kọjá kó tó di pò wá ń dán ayé ti rí mi náà ayé mọ̀ mí o má jẹ́ ìlànà lójú aráyé. ìyá tó bá sọ pé ìṣẹ́ tó ṣe àdàbà kó tó di ẹlẹ́wà ayé ò mọ́ ìyá tó jẹ́ àdàbà kó tó di ẹlẹ́wà ayé ò mọ́ ẹwà tó wà wọn lára àdàbà làwọn ayé wọn bínú sí wọn ò mọ ohun tí ojú àdàbà ti rí ní aginjù. ọ̀yà amọ̀dà fine boy ọkùnrin ló ń ké sí amọ̀dà fine man. ọmọ tó pọ̀ tí ò tán. báwo la ṣe ń kó pẹ̀lú àwọn female admirers. female admirers. ọtí bẹ́ẹ̀ ti sọ ó ní. female admirers. àwọn obìnrin. wọ́n ṣe sùúrù kì í ṣe pé kò yé mi mo sáré wẹ̀sì tí mo wá fún ọ ní òye rọ́bì. ẹni tó lọ́wọ́ ò bá gbàdúrà ẹ̀ lóbìnrin ò ní ṣẹ́jú sí i. kábíyèsí náà. ẹni tó bá ráàánú ọlọ́run gbà tó bá fẹ́ mọ̀ pé òun ráàánú gbà ara obìnrin ló ti máa kọ́kọ́ rí. kábíyèsí náà. ìyẹn ló ṣe máa ń yà mí lẹ́nu tí àwọn obìnrin míì tẹ̀tí gbọ́ pé wọ́n love èèyàn rí àwọn ni wọ́n ti post lágbájá rí pé lágbájá prepare to my darling brother we love you we appreciate you God bless you. tó bá wá di lẹ́nìí tó ń post ẹni yẹn mọ́ ọlọ́run ń dáhùn ni. ìgbà tó wà admire o manage wọn bọ ibi táwọn fẹ́ kó lọ wọ́n fọgbọ́n ṣe òfòye ṣe òjò lọ́bẹ̀ àìjó lọ́bẹ̀ yẹn ó wá wọ ó di wèrè mọ́ wọn lára ó wá já sí kọ́ra ó wá bọ́ sí kọ́ra débi wípé ẹni tó mọ̀ pé ó jìnnà sí ẹ díẹ̀ wọ́n á máa wá lọ gbé wá ní gbígbé ọ̀tẹ̀. mi ò mọ bí mo ṣe fẹ́ gbé kíní ẹ̀ kalẹ̀ anyway kí n sáré lọ síbi question yẹn lẹ́ẹ̀kan sí ni wípé obìnrin pọ̀ lẹ́gbẹ̀ẹ́ ìyàwó mi wọ́n á máa toast mi. ẹ sọ sí máìkì dáadáa lẹ́gbẹ̀ẹ́ ìyàwó mi wọ́n á máa appreciate mi. ẹ ní sọ̀rọ̀ tó wá ṣe. ẹ dákun kí la wà wí. so àwa la bẹ lọ́n fún oore àwa la bẹ lọ́n fún àná. àgbẹ̀ lọ́wọ́ empress. àwa la bẹ lọ́n fún oore àwa la bẹ lọ́n fún àná. kò gbọ́dọ̀ dé àgbọ́dọ̀ rí admire because àwọn tá à ń sọ yìí female admirers yìí níbẹ̀ lọ́lá wà níbẹ̀ làránṣẹ́ wà níbẹ̀ ni má ṣubú wà níbẹ̀ ni ṣubú wà níbẹ̀ ni má gbérí mọ́ wà níbẹ̀ ni gbérí sókè ju ibi tó wà lọ níbẹ̀ náà ló wà nínú pé wọ́n admire náà ni látọ́jú gbogbo nǹkan yẹn pamọ́ sí àwa la máa fọpọlọ la máa fọpọlọ ṣe mo ti pàdé obìnrin ní airport tí mo ń travel tó dé ní wow alájì mo ti sọ fọlọ́run tó dá mi pé ìjọ tí n bá pàdé yín mo gbọ́dọ̀ bùn yín lẹ́bùn ó fi ọkọ àtọmọ wọn lẹ̀ tí wọ́n jọ wà ní lórí checking point ó dẹ̀ wá hug me tinú wọn dùn wọ́n á padà lọ sọ́dọ̀ ọkọ ẹgbẹ́ that is Ahmad tó parí ìjà fẹ́mi àti ẹ̀ I was like parí ìjà mo ti parí ìjà fún yín ó wá ní orin ní tẹ ẹ̀kọ́ ló parí ìjà fẹ́mi àtọkọ mi kì í má fọ̀rọ̀ gùn $2,000 ló fi sínú envelope fún mi lọ́jọ́ náà lójú gbogbo àwọn èèyàn. bẹ́ẹ̀ náà ẹ̀ tí olóbìnrin mi tó wọlé lẹ́yìn tó súnmọ́ yín tó polówó kan tó ń tà. ẹ ti gẹ́ ẹ̀ tiẹ̀ tó lè di ọjọ́ kejì tó sọ pé send kìíní sí mi send igbá sí mi sẹ́wọ́n àti mọ̀ pé lè ó fẹ́ já mi mọ́lẹ̀ ibi tí mo wà ní. jìnnà sí irú wọn wá mánéjẹ pé mo máa sá fún lójijì náà. ṣé wọn mọ ẹ máa sá fún ìyá tó bá sọ pé ẹ bá wọn máàkì yẹn ìyá tó bá sọ pé 6 àtàárọ̀ àti 6 àtàlẹ́ yẹn ti pọ̀ ó ti kú kò sí àyè fún mi. fẹ́ẹ̀ sí mọ́ kò fẹ́ sí àyè mọ́. kò fẹ́ sí. àdàtọ̀ ṣàánú mi kò fẹ́ sí mọ́. kò tiẹ̀ sí mọ́ lẹ́yìn Basirimi. torí lẹ́yìn Basirimi ló tún kù. abẹ́rẹ́ ọlọ́run lẹ́yìn Basirimi ló tún kù. lójú Basirimi ló tún lẹ́yìn. mo máa ń sọ bẹ́ẹ̀ náà lẹ́yìn Basirimi. lẹ́yìn Basirimi ló tún kù. bẹ́ẹ̀ ni. ojú ò ní tiẹ̀ láì tó tó méjì. tí bá ti fẹ́ Basirimi tán sí tí fẹ́ yàwó mi lè Basirimi ló máa tún fẹ́. a tún máa fẹ́. máa jọ everybody yín lójú. wo Basirimi máa wọ tí o yọkọ mi ẹ jọ secret admirer
female admire male admire báwo lẹ́yìn náà ṣe ń kó ẹ má wojú wọn wojú yín pàtó sọ̀rọ̀ ẹ̀yin náà sọ̀rọ̀ gan bí ìkàlẹ́ wọn pé alájà mo láìkí bẹ̀ ṣe máa rẹ̀ yín mọ́ka yín ó wù mí púpọ̀ ẹ̀ tí ì rí wẹ̀rì. ìyẹn pọ̀ rẹpẹtẹ mo rántí lọ́dún kan tí ẹ pé mo tẹ̀ tún wà nínú oyún mo wá lọ prógrámù yẹn lálẹ́ mo bá dẹ̀ rẹ́ni náà ló bá ń tẹ̀lé mi alájà ẹ dúró ẹ̀yin là ń pè wọ́n ò gbà èmi là ń pè bíi ti báwo mo bá kọjú sí wọn alájà mo ní kí mo bá tún ti kùn síta pé ẹ wò èmi rẹ̀ ọ ní ẹ bá fi yín mo ní ṣé ẹ̀ rà mọ́dà kékeré nínú rí so ó pọ̀ rẹpẹtẹ ọ̀yọ́ ilẹ̀ ṣùgbọ́n mo mojú àbẹ̀lẹ̀ Zambo. ó pọ̀ rẹpẹtẹ but kò gẹ́gẹ́ bí mùsùlùmí àti pé obìnrin agbọ́dọ̀ tẹ̀lé òfin Ọlọ́run because wọ́n ní ọkùnrin ó lè ṣe bó ṣe wù ú kó fẹ́ obìnrin tó wù ú kó fẹ́ iye tó bá fẹ́ bíi mẹ́rin bọ́ ìyẹn ọkùnrin o bọ́ obìnrin ó ti di nǹkan mi. Kàgbà. Bẹ́ẹ̀ni. Ó dà ẹja bèrè bẹ́ẹ̀ lọ́wọ́ amọ̀dà ẹ̀sìn tẹ́ ẹ ti fẹ́ rí tẹ́ ẹ fi gbogbo ọnu yín àti gbogbo ọkàn yín fẹ́ tọ́lẹ́dẹ́ jẹ́ ọ̀tá amọ̀dà lẹ pé 9 minutes ká tó pàdé Basirimi àbí tọ́wọ́ dédé wá pè é pé amọ̀dà mo fẹ́ ṣe pàtí o máa play fún mi mo fẹ́ ṣe pàtí mo dẹ̀ máa fún ẹ ní 5 million naira láti play for like 20 minutes ṣó máa kọrin. ṣé x mi lẹ pé. bẹ́ẹ̀ ni tètè fẹ́ rí tí bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ kan. kò ṣe èyí tí àjọ admire ara wa lọ́wọ́lọ́wọ́. tẹ́ ẹ ti fẹ́ tó dẹ̀ pé ńgbà tó máa já yín lẹ́yìn expect òun dẹ̀ dùn yín gan ṣùgbọ́n wọ́n ti wá pè é pé amọ̀dà mo fẹ́ kó wá play for me for just 20 minutes 5 million naira ṣó máa lọ. kò ṣe dandan ni kó wẹ̀ pé 5 million tó ẹ̀rọ wa bìtú lórí ẹ̀fẹ̀ kí n kọ́ níbi 5 hours ẹ̀mí akọrin kì í sáà ti rówó mú délé nọ́mbà wọn owó ṣóò tó ti kọ́kọ́ sọ nọ́mbà tó àwọn máa tún mẹ́gùn dáadáa lágbo ẹ̀ tó pè wá sí àti máa mú wa kí làwọn Yusuf mi fẹ́ mú lọlé sáwọn ọmọlẹ́mọ̀ ò ní mówó lọlé àwọn máa kọrin o a tún máa bẹ́ gan nígbà ìjọ tó lọ tún pè wá next week wọ́n àkọ́kọ́ ṣe next week o tún tún wá pé Basirimi kí ló máa jẹ́ lé tó bá jẹ́ Basirimi kọ́ pé x wọn tá ẹ mọ̀ bọ́bọ̀ x Basirimi tá a mọ̀ tí a dẹ̀ ti mọ̀ pé Basirimi mi ò fẹ́ rí nọ́mbà yìí lórí fóònù ẹ̀ mọ́ wọ́n wá lọ lo nọ́mbà mi wọ́n pé Basirimi o láti wá play for 20 minutes pé 5 minutes bọ́ ṣé o máa play ẹjọ́ sọ̀rọ̀ ní sùúrù bọ́. àkọ́kọ́ mi ní x. kí ló dé ns ṣọkùnrin tẹ kọ́kọ́ rí láyé yìí rè. bẹ́ẹ̀ni. àwọn àkọ́kọ́. bẹ́ẹ̀ni. ẹni àkọ́kọ́. bẹ́ẹ̀ni. tí wọn náà bá fẹ́ ṣàbòsí àgbáyé àní. láì ṣe olùgbàlà ara yìí. wọn bá fẹ́ ṣàbòsí mo ti sọ lórí program ẹ bí pé èmi ni number 1 lọ́dọ̀ ìyàwó mi. ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì I is fighting her myself. Wallahi wa rabbul Kaaba. So what else? What else? So ẹ ti ẹ mọkùnrin mi tẹ̀ tẹ̀lé yẹn ọkùnrin. Àwọn dà ọ̀tún wà lóko tó wà lẹ́yìn alo ọ̀tún. ṣùgbọ́n bó ṣe wà yìí tí bá wá sọ fún wa pé ẹnìkan máa tiẹ̀ ń admire Basirimi pé abẹ́rẹ́ máa yẹn máa tiẹ̀ lọ́n tó sì mí nìkẹ́ bọ̀ kan wá sọ pé ó fẹ́ fún wọn ṣe àwọn gẹ́gẹ́ máa ní àgbà èmi ni máníjà ló sọ̀rọ̀ tí irú mọ́ ọ̀yọ́ bá wọlé àwọn náà máa ń ṣe máníjà. ibi tá a ń lọ́gbọ́n nìyẹn ó yà ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́pù náà ń passport fóònù báyìí ìsáàlà nínú ayé asọ́báyé pọ̀ nífẹ̀ẹ́ ayé adédèjì lóru arí ayé ó ń tẹ fún ayé atúmọ̀ aṣọ ayé káyé tó mú fóònù mi oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ o bóyá lẹ́ẹ̀kọ̀ọ̀kan sí ẹ̀tẹ̀ bá dédé fi fóònù sí vibration tí bá dédé sùn tí ẹwà adé bá dédé rí bí bá dédé jí ajíwáyé àwọn ọjọ́ bẹ́ẹ̀ ni ẹwà adé ò kì í sọ̀rọ̀ ẹwà adé àwọn ìdílé bí bá dédé jí lóru àwọn olùbáyìí màá máa bèrè pé kí ló dé àwa ni kò sí múra sí ṣé a máa ń gbé fóònù ara wa amúdà. ìyẹn ló rọrùn jù torí pé business tí mo tún ṣe kún iṣẹ́ orin kò sí anybody tí ò lè gbé kọ́ mi kò tẹ̀ sí nínú àwọn ọmọ mi tí ò mọ password fóònù ká tó wá sọ pé ìyàwó mi bẹ́ẹ̀ náà ni fóònù títì ẹ̀ náà. àjọmọ password ara wa ni. kí àwa akọ máa ń fi password sórí fóònù bóyá ká má lọ ṣe mistake die number
tí mo yẹ kí ọ̀ṣà fi lock phone. Ọlọ́run sọ ṣàánú wa púpọ̀ ju gbogbo orú nǹkan báyẹn lọ. Kò sérò yẹn bẹ̀ lánàá, kò dẹ̀ ní síbẹ̀ léni àti lọ́la láṣẹ Ọlọ́run. Kí ni a lè ṣe tó lè bí amọ́dànù? Ìbádẹ́ fẹ́ ṣe sample. You want to ká fi jẹ́ a ṣe máa ṣe sample kankan sí. A máa ṣe sample kankan sí. A máa ṣe sample kankan sí à ń bọ̀ sample kan ń bọ̀ sí mọ̀ mọ̀. Kí ni a lè ṣe tó lè bí amọ́dà nínú? Ẹ má wojú o, ẹ má wojú rẹ̀ rárá. Ká lè mọ̀ pé nǹkan báyìí wọ́n á tètè rí àti ní o. Inú èmi ń sin ẹlòmíì ó lè jẹ ibi. Ẹlòmíì ìdọ̀tí ẹlòmíì wáyé lè jẹ́ ká pa lóṣù kò ní báyìí. Nǹkan tí wọ́n ní pé kán sọ pé ẹ ṣe nǹkan báyìí kí wọ́n máa wá ṣe kíní yẹn lásìkò yẹn. Ẹ rò bójú nǹkan yẹn lọ nígbà ẹ ṣẹ̀ṣẹ̀ sọ ń sìn ni máa ṣe kò tí ì pẹ́ ẹ ń sọ ń sìn kò tí ì ju 2 minutes lọ. Bọ̀ àwọn máa ń fẹ́ tó bá ti sọ pé ẹ ṣe kíní yìí ẹ lè máa ṣe nǹkan yẹn kíákíá. Kí ni a lè ṣe tó lè bí Basirimi inú? Tí Basirimi lè ṣe tó yẹ pé ó lè dédé bí ẹ̀yin náà nù ń gbọ́. Ẹ ti gbọ́ ẹgbẹ́ obìnrin kan lọ́wọ́ Basirimi sìn. Basirimi sọ pé nǹkan bá báyìí ló máa ń bí amọ́dànù. Kí ni ẹ̀yin náà ló bẹ lè ṣe tó lè bí Basirimi inú? Tèmi lè ṣe tó máa bí òun náà. O ti sọ ní ìwọ lè ṣe tí òun lè ṣe tó máa bí òun náà yá sọ sókè. Nǹkan tí Basirimi máa ṣe tó máa bí mi. Òun ní tó bá sọ̀rọ̀ táwọn wà lè fi ṣe when I need a service. When I need when I need a service. When I need her beside me. Yes. So don't guess this slow motion ló ń wọ bẹ. Àwọn máa bínú gan. Ó dá. Àwọn máa bínú. Ẹ jẹ́ àmú wá sí àwọn dáàdì máa bínú. Ṣé àkókò Ramadan bá a ṣe sọ pé àkókò ẹlẹgẹ́? Àkókò tá à ń ṣàlù fúnra. Ǹjẹ́ àǹfààní wà fún Basirimi láti fara nu amọ́dà? Ọ̀rọ̀ àfáàní àwa ta lálẹ́ kí ó la máa da yín lóhùn. Kí wọ́n lọ́lẹ̀ kí òun ní kí ló dé? Ní sùúrù àwa la fà òun náà. Ìwọ́n la fà ẹ̀. Ó máa lè ṣe. Àwa Kùránì láfi tú ilé ìtẹ̀mú ayé. Ó yá mi tó láyé kò fi gbọ́. Kò sí aburú níbẹ̀ kí lọ́kọ-láyà kí wọ́n jọ ní àṣepọ̀ nínú oṣù Ramadan. Kò ní jọ̀sán Ramadan, kò ní jẹ́ àárọ̀, kò ní jẹ́ ìyálẹ̀ta, kò ní jọ́wọ́ ọ̀rọ̀lẹ́. Àyà jẹ́ alẹ́ Ramadan. Ọlọ́run fààyè bẹ́ẹ̀ lẹ̀ láàrin lọ́wọ́ tá a bá ti ṣínú tán láti after 7 tá a ti ṣínú tán títí di àsìkò tá a tún jẹ sààrì kẹ́dà àná àfà ibi ẹ bá lè nọra yín dé kí máa nọra yín sórí àná sórí rẹ àná sórí rẹ ṣé bẹ́ẹ̀ ló ṣe ní Basirimi. Bó ṣe rí ni ẹ. Ọ̀rẹ́ fẹ́ẹ̀tì náà ló wọlé yìí o mo bọ̀. Kí ni sáìzì bàtà amọ́dà Alawiye? 45. 45. Ẹ̀sùn mọ́ mi ẹ̀wọ̀dé amọ́dà ẹ̀bọ́ bàtà kan. Láàrin ẹ̀dá àkókò wa ẹ má wulẹ̀ wọlé láàrin ẹ̀ṣẹ̀ àbọ̀sẹ̀ wẹ̀rẹ̀. size 45 ni. Kí ló bá microphone kí ni size tó wà bẹ́ẹ̀ ẹ̀dá. 46 mo rí bẹ́ẹ̀. 45 ni mi wọ̀. Ṣojú ẹ̀rí báyìí báyìí lọ́tọ̀ lẹ́yìn tó ń bá wẹ̀. 45 ni mo wọ̀. Ok 45 ẹ̀wọ̀dé tí mo mú bọ̀ ọ̀yà. Kí ni best colour Basirimi? Olówó yẹn colour wine. Olówó yẹn. Wọ́n yóò lè parí báyìí lẹ́yìn. Colour wine. Olówó yẹn. Olówó yẹn. Colour wine. Ọ̀yà nínú àyè méjèèjì ta ló máa ń kọ́kọ́ sùn? Èmi ni. Ṣé bẹ́ẹ̀ ni? Bẹ́ẹ̀ni. Bí aago mélòó? Kọ́kọ́ sùn wọn náà bí ẹgbàá mi bí abi 11, 10, 11. Náà kọ́kọ́ sùn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin lẹ́yìn máa ń pẹ́ sùn. Mo dẹ̀ mọ nǹkan jẹ́ kí n sọ nǹkan tó máa fi ń jẹ́ kó pẹ́ sùn sí létí. Kí ni nǹkan tó máa ń jẹ́ kí ẹ máa pẹ́ sùn tẹ́ẹ̀mí tètè sùn tì? Bóyá mo wò fún. Níbo? Mo wo fíìmù lórí fún. Lórí fún kọ́tọ́ sọ ní. Máa ń mọ ìyàwó yẹn kìí. Korea fíìmù. Ta ló máa ń kọ́kọ́ jí? Ṣé kí n sọ ni? Ọ̀yà olùbá tó kọ́kọ́ jí. Olú máa ń kọ́ jí. Nídàjí ẹ̀ tó pẹ́ sùn. Olú máa jẹ́ everybody kírun.
tá a bá kọrin kí ni Rukayat ò bá ṣe. Iṣẹ́ pọ̀ o. Kí o sọ̀rọ̀ kí ló dé. Bẹ́ẹ̀ni tá a bá kọrin. Òun fún lẹ́sìpọ̀ kí ló dé. Tá a bá kọrin mi ìbá bóyá mi ìbá máa ṣiṣẹ́ ń bá gbọ́ mi ìfi bẹ́ẹ̀ láìkì bójú ojú mi. Because banking and finance gangan ni mo read. So mi ṣe yẹn. Tá a bá ṣe yẹn ó yẹ kí n ṣe hairdresser tí n bá kọrin. Ọ̀dọ̀ náà mo ní ṣọ́ọ̀bù ẹ̀ náà but kò dàbí orin yẹn gangan. So iṣẹ́ náà dẹ̀ tún pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ báyìí Johnson àti ohun ta red maid a máa ń design aṣọ. Ìyẹn ìmẹ̀ ẹ̀jì náà ni. Ìyẹn èmi. Ẹ̀yẹn. Bẹ́ẹ̀ni. Àwọn yàtọ̀ ò bá kọrin kí ló máa ṣe. Èmi ò bá jẹ́ àfa àgbà. Àfa àgbà gidi ni màá jẹ́ láyé mi. Arole Zambo ló bá darọ̀ lé. Torí nílé tí wọ́n ti bí mi àfa ni wọn tó pọ̀ àfa ńlá àfa àgbà ni màá jẹ́ mo lè máa lóògùn gan di iṣẹ́ àfa torí kàlámọ̀ máa pọ̀ gan fún mi. Ti ẹ sìn so nǹkan tí mi bá ṣe nìyẹn so tí bá nǹkan tí máa fi kúnṣẹ́ yẹn náà ni mo ti fi kúnṣẹ́ orin sìn nǹkan tí màá fi kúnṣẹ́ àfa yẹn wọn ni mo fi kúnṣẹ́ orin sìn so bó ṣe jẹ́ nìyẹn. Ó yẹ kẹ́ bí pé kí ni mo fi kúnṣẹ́ orin. A ti mọ̀ bó tó fi kún wọn bọ̀ ẹ́ máa ṣe fún mi. Ṣe bí àwọn kámẹ́rà ló ń kó wa á dẹ̀ sọ fáwọn tó kú náà nìyí. Ó jà sọ kí ló fi kún. Ìjọ jà yìí kọ́ tí mo fi kúnṣẹ́ orin ìrìn àmà kóyàn lọ Mẹ́kà iléeṣẹ́ mi ni wọ́n ń pè ní Atiku Travels and Tours Nigeria Limited. Kódà by this time next week by the grace of God àti wà ní Nàìjíríà àti wà ní Umura táyà tọkọ tí gbogbo èrò tó sanwó sí iléeṣẹ́ wa bí yóò ṣe jẹ́ nù. Bí yóò ṣe jẹ́ nù iṣẹ́ àti polówó tó fẹ́ polówó. So tẹ bá fẹ́ lọ hajj ọdún yìí ẹ wá sanwó àbí Umura after Ramadan ó wà ẹ wá sanwó sí iléeṣẹ́ wa. Bàbá Kings àdúgbò gbọ́dọ̀ wáyé Bàbá Kings ẹ wá mi mú bẹ́ẹ̀ lámì ẹ̀ríkọ́ọ̀dù ẹ̀ fún mi bẹ́ẹ̀ dáhùn Bàbá Kings àdúgbò lọ́wọ́ yín àdúgbò ẹ̀dúgbò ẹ̀jẹ̀ mú kẹ́ra Bàbá Kings ohun tó fún yín wà lẹ́mẹ̀ẹ́ má wọlé Bàbá Kings àwọn ni wọ́n ní aṣọ tó ní ká gbé fún yín. Ṣé wọ́n lówó lọ́wọ́ kí wọ́n dárúkọ wọn sínú orí afẹ́fẹ́. Wọ́n á tẹ̀ dárúkọ tó lọ́ọ́ fún yín lẹ́bùn ẹ̀wọ́n lè dárúkọ wọn ó yà. Bàbá Kings yes. Wọ́n ta ṣú obìnrin. Bàbá Kings. Wọ́n ta trouser. Bẹ́ẹ̀ni. Àwọn Bàbá Kings sẹ́mi wo yà àwọn kìí ṣe àwọn jíìsì wo táwọn Igbo wọn ta ní 3,000. Jeans tó dúró dédé Bàbá Kings. Tó dúró dédé. Bẹ́ẹ̀ni. Bàbá Kings àtàgò tí mo ń wò yìí. Bẹ́ẹ̀ni. Ẹ̀kọ́ múra àgbèrè wa Bàbá Kings ẹ̀ mọ̀ ta o. Ó ní èdè kan tí màá sọ sínú ayé yín tí ò bá ní ìfẹ́ tìkẹ́ lọ́mọ àlè. Gẹ́gẹ́ bí àfa ńlá. Tó ní wait. Ẹ ṣe. Ẹ jẹ́ lọ́kẹ́dà mọ́ bọ̀ ìyá wa. Ẹ kiri ọjà rí. Dáadáa Rúkà lámàlà. Nísọ̀ pákólítì. Dáadáa. Àmàlà. Mo kiri àmàlà, mo kiri ẹja díndín. Mo kiri ẹ̀wà iṣu àti ẹ̀wà. Ṣé o mọ̀ gbà yẹn ni? Gbogbo bí o bá mọ ìyàwó nísìnyí náà wàá mọ báàsì ẹ̀. Nígbà tí ṣe pé o fẹ́ lórí títì, o ṣàfẹ́ délé. Mo kiri o, àìmí gan mọ̀ pé mo kiri. Amada Mo kiri títí di ọjọ́ tí mo fi ṣe ó kú ọ̀la tí màá ṣe launching Basirimi first album mi ni mo stop láti máa kiri. Kiri àmàlà. Bẹ́ẹ̀ni. Kábíyèsí ọ̀nà. Ṣàmúlò tó bá dé sọ pákó ní tirẹ̀ sìn. Tèmi àti ìyàwó mi jọ wọlé nínú ọkọ̀ ìgbàlódé. Wọ́n sì pe Rúkà alámàlà. Bẹ́ẹ̀ni. Láwọn tó ṣojú wọn àwọn àgbàlagbà tó ṣojú wọn àwọn àtúntò. Àríyá sábà ṣe ọmọ wa. Wọ́n ti forúkọ yẹ pé. Kábíyèsí ọ̀nà. Rántí ìbéèrè tọ̀ wá ni. Kìlò kiri. Ata àti ilá. Mo fi ọba tó ṣẹ̀dá mi mo fi búra mo bá ìyá mi ta ata àti ilá ìyá mi ni ìyá lọ́jà ìdímù Màámi Àdùnní mo pé lọ́lá Bísíwà Ajá Mariam mo bá ìyá mi kiri ata èmi a máa jí ata ìyá mi sábẹ́ pàṣárá Alátúnlé. Abẹ́ pàṣárá yìí ti ń bá ta ẹ̀gbọ́n mi àǹtí Mọ̀súrà yóò mọ wò mí báyìí àǹtí Mọ̀súrà ẹ̀gbọ́n mi òun lèmi ó kiri tẹ̀lé lẹ́yìn nígbà tí kìnní bá ń lọ níwájú sódà àwọn àwájú àmà tẹ̀lé. ní wọ́n ṣe gọ̀lúgọ̀lú tẹ̀lé wọ́n bá ti kiri ọ̀dẹ̀ kan mìíràn ata tí n bá jí tà èyí tí mo kó tọ́jú sábẹ́ pàṣálà yẹn màá sáré lé padà sórí lábẹ́ńbẹ́. Ọ̀tọ̀ ní lábẹ́ńbẹ́ ọ̀tọ̀ ní pàṣálà. Pàṣálà ni bí basket apẹ̀rẹ̀ fífẹ̀ ọ̀rọ̀ pé ó ní tírè kan tá a máa gbé sábẹ́ ìyẹn ló máa wà lórí òṣùká wa.
lábẹ́ńbẹ́ ọmọ pé ata yẹn wọ́n ti kà fún wa pẹ̀lú lábẹ́ńbẹ́ kọ̀ọ̀kan ata 20 naira ata 10 naira nígbà yẹn ọlọ́run wà tó wá jí náà ẹ̀. mo gbọ́dọ̀ jí tí mi bá jí mo ní lówó ra kí ló ti ń pè kíní yẹn. gbódìgbódì balẹ̀ wà. wa kì í ṣe yúgọ̀tù náà kọ̀dẹ́sì kọ̀dẹ́sì má dà fún ẹ ọmọkùnrin kọ̀dẹ́sì. ṣáàrí pé you are able to know their best kept secret. ṣáàrí pé inside life ohun tẹ́ ẹ̀ gbọ́ rí ẹ gbọ́ lẹ́nu wọn lẹ́nìí. Masha Allah. bó ṣe máa rí nìyẹn bó ṣe máa rí nìyẹn bó ṣe máa rí nìyẹn. ajá máa dúpẹ́ lọ́wọ́ àwọn kẹ́dà www.kedalosradio.com àwọn náà ní ká gbé àwọn beverages fún yín pé kẹ máa fi tú kẹ máa tẹ́ bá ti. àwọn kéde àti àwọn jọ mí lójú ẹ máa pe nọ́mbà wọn 081 ẹ pè é síta fáwọn èèyàn ẹ pè é ẹ bá mi gbé jáde ẹ bá mi gbé jáde. àwọn kéde àti yẹn sọmọlúàbí kéde àti sọmọlúàbí ó yes ẹni ayé bá ń fẹ́ ìlànà ara ó pọ̀. ẹ jọ ẹ bá ń gbé pẹ́ẹ́dàsì yẹn lẹ́ẹ̀kan sí ẹ bá ń gbé sẹ́ẹ̀kan sí ẹ bá ń gbé ẹ fẹ́ kọ́ bá mi lè kọ́ ọ̀rẹ́ sílẹ̀ mo gbọ́ nítorí pé amọ̀dà náà fún tèlú jẹ́gbọ́ o. mo ní kẹ́dà sọmọlúàbí ó yes ẹ̀dá yẹn bá ń fẹ́ kí lárò kan lára. ọ̀yà ẹ̀dá àdìdì ohun tó ṣe yín rí àní láti bí adé bẹ̀rẹ̀ bóyá gbẹ̀gbẹ́ ló ti gbọ̀n yín rí àti bí ẹ̀yà kúrò lórí ẹ̀. àwọn pẹ́sítọ̀ bú. a lè gbàgbé láíláí àti bèrè ó ti ṣàwọn méjèèjì rí àgbọ̀dọ̀ lọ́bẹ̀rẹ̀ lé ní àsìkò àwẹ̀ láwà yìí. ẹ̀ka aṣọ báyìí lórúkọ kẹ́dà hasan kẹ́dà lọ́sùrì náà bá ń kọ́ ṣe àwọn ń kọ́ yàrá ni làbíbí. yes now. KEDASLottery.com ẹ bá rẹ ìwé ìjẹrẹ bẹ ṣe fáìn àti SOJ Productions wọ́n ní ká gbé true pillow yìí fún yín. kí ló dé tán wá yà yín síbẹ̀ ṣé kí n túmọ̀ wá kìí sí ẹ nínú yàrá wa. ta ló tóbi jù nínú kí n náà mẹ́ ta ló tóbi jù nínú gbogbo. fi tóbi lẹ̀ kò yẹ kó yà yín sí rárá ṣé kí ìyàwó mi mọ̀ á gbórí lé ọ ni. ẹ wá gbà mí. SOJ mo pàrọ̀ etí ilé iṣẹ́ tó bùn wá ní kínní ẹ ní dààmú ẹ ní dààmú ẹ sì ní mọ̀sí. I appreciate you. God bless you. Kedas, we appreciate you. Thank you. ètò inside life náà tí wọ́n jẹ́ kó bùn wá ní kínní yìí. mọ́kàn bẹ̀rẹ̀ síwájú ìbí ni ó kọ́. ètò náà ò ní bàjẹ́ láíláí. Àmín. Ètò inside life. Basirimi sáà máa wúlò fún wa méjì lẹ ìkọ́ tí mo ń wò mọ́ lára lákòókò tá a wà yìí agbọ́dọ̀ fún láyè lákòókò yìí ó ti bẹ̀bẹ̀ ẹ̀jẹ̀ àfihàn lákòókò yìí. ọlọ́pẹ̀lẹ̀ kọ́ ọwọ́ wà lára mi. Puma Kings. ọwọ́ Ramadan wà lára mi. Puma Kings àti tọkọ àti tìyàwó. ṣé ẹyọ kọ̀ọ̀kan náà ṣe sọ́tọ̀tọ̀. ẹyọ kọ̀ọ̀kan náà ṣe lọ́tọ̀ọ̀tọ̀ wọ̀nyẹn. tọ̀dọ̀ mi kọ́ rè. ti ọ̀dọ̀ Alawiye rè. wọ́n tún síta torí jọ ń bá wò ó. ti Basirimi rè. ok ti Basirimi ni tèmi ni. Puma Kings ẹdúgbò. Puma Kings ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o alára àgbà yìí dá ní ẹ̀ní dààmú ẹ̀ní mú òṣì láéláé ọlápàṣẹ lọ́dọọdọ thank you so very much. iléeṣẹ́ yín ò ní jóná o wọ́n tẹ́ bá wọ̀ náà máa táàgì wọn pé ibẹ̀ láti. bẹ́ẹ̀ni a gbọ́dọ̀ tag wọn lórí Instagram. bẹ́ẹ̀ni. àwọn Kedas ló wá ní ká gbé pọlẹ́ ìfún yín pé jíjẹ mímu ìrọ̀rùn ní ọlákòókò ẹgbẹ́ tó ní kálukú fún wọn lọ́tọ̀ọ̀tọ̀ ẹgbẹ́ tó ní kálukú fún lọ́tọ̀ọ̀tọ̀. kò sí torí tọkọ tí ẹ bí yín ní fámìlì kan náà ní àìsàn ohun tí Ọlọ́run bá ti sọ máa gbọ́dọ̀ yà àbẹ̀rẹ̀ Zambo ló ń èmi rò pé wọ́n fẹ́ yà wá tẹ́lẹ̀ ni. wọn tó bẹ́ẹ̀ láti ayé yín ni. ẹ̀yin tẹ́ ẹ pọ́n ẹbí mi lé. ẹ má gbé ibà yẹn ibi tó play yẹn tó play yẹn kẹgbẹ́ síbẹ̀ ẹ ṣe. ẹ̀yin tẹ́ ẹ pọ́n ẹbí orúkọ wọn lẹ́ẹ̀kan sí. Kedas náà ni KEDAS.com. Kedas mà ló fún wa ní àkọ́kọ́ yìí. àwọn náà tó fún yín lélẹ̀ àti mú Kedas ní ìjọba àbàdàn kan lẹ́nu mi. ó yẹ fún wọn rábàdàn. thank you Kedas, God bless you. mo appreciate yín ní dààmú ní mo ṣe wọ́n sọ ti. ó ká àwọn ọ̀rọ̀ fẹ́ wọn sí. iléeṣẹ́ yín ò ní jóná o. Kedas Rabbana Rabbana Rabba Liula Rabbana Rabbana
rọ́bà líwùlá àṣírí kẹ́dà sí òní tú àṣírí kẹ́dà sí òní tú rọ́bà náà rọ́bà líwùlá. Inside life no lè tu láíláí. Inside life is wọ́n mi létí orin yẹn lẹ́ẹ̀kan inside life. Arole Zambo dìde. Arole ti gbàgbé orin yẹn ni takọ gbàgbé sáwọn ẹ bá padà sórí kí yẹn láàrin 3 minutes ẹ gbọ́dọ̀ parí àwọn bàṣẹbàṣẹ. lágbára Ọlọ́run inside life ò ní dàrú láíláí kò dẹ̀ nífẹ̀ẹ́ bàjẹ́ kò tí ì ga mo fẹ́ kọ́ Ọlọ́run bá mi gbé ga mo bẹ̀ Ọlọ́run nínú ọlá ńlá ẹ pẹ̀lú gíga rẹ bá mi gbé iléeṣẹ́ inside life yìí ga ṣó yìí jẹ́ di ṣó táwọn gbajúgbajà òṣèré ńláńlá máa bẹ̀bẹ̀ láti wá Ọlọ́run bá mi fàṣẹ síbẹ̀ jẹ́ ó jẹ́ ṣó tí gbogbo àwọn òṣòwò àwọn business woman all over Nigeria tí wọ́n máa wá sponsor Ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ òṣìṣẹ́ bẹ́ẹ̀ in Jesus mighty name I pray. Arole Zambo ẹ kò yí báyìí Zambo wọn ní inú gbọ́dọ̀ jẹ ayé lákòókò. kí ni ìtọ́jú yẹn fẹ́ wá ju tiwa lọ. kò jù lọ. Zambo báyìí. nítorí pé o dé fìlà Hausa náà ti wá kí ni ìtóbi ju tọ̀dọ̀ tiwa lọ. tóbi bá tọ́ náà ní kankan náà. ìwọ nìkan náà wà dá ilé ìpè láìláì á kò fún àwọn báńdì bẹ́ẹ̀. Zambo rẹ rí ó ti pàṣẹ bó ṣe máa ṣe. iléeṣẹ́ náà ní jọ̀nà Ọlọ́run jọ máa dá sí Ọlọ́run wọlá inú oṣù àpọ́nlé oṣù ẹ̀yẹ táwọn yìí wọlá pé gbogbo ẹni bá gbààwẹ̀ tí ó wá rí ẹni túnú fún mo fún ẹ ní nǹkan ìfi túnú odidi ládàá ni iléeṣẹ́ náà ọlọ́mọdé òjò náà má jẹ́ kẹ́yìn náà fọlá pìntàn pẹ́ inside life Ọlọ́run jẹ́ kéètò náà máa ga sí bá àròyìn àpèdè ara SOJ ikú òjijì ò ní gbà ní lọ́wọ́ àtẹ̀yìn àtàwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ Ọlọ́run jẹ́ ìjọba ga sí ọlá àwòlà wàdà wàtá ilẹ̀ abẹ́lẹ̀ àlè thank you. Oya àti ṣe lẹ́yìn náà tọ́lọ́ wíṣẹ́ studio we appreciate you thank you so much wálé tó late adúgbẹ́ lọ́wọ́ gbogbo adúgbẹ́ lọ́wọ́ àgbà adúgbẹ́ lọ́wọ́ kọ̀ọ̀rọ̀ adúgbẹ́ lọ́wọ́ obìnrin o wọ́n ti ń lọ torí àti túra láàrin 3 minutes àwọn sáré ṣe dúrẹ́tì yẹn ni káfí káàrí ọ̀dà adúgbẹ́ lọ́wọ́ gbogbo adájọ́ ṣe tọ̀lẹ́ ni Empress Ewade thank you so much my professor thank you so much Sheyi Scott thank you so much Lamidi thank you so much comrade ọláìtọ́ ojú òní tiẹ̀ Altompera God bless you God bless you God bless you Bukola alábẹ́rẹ́ akẹ́yìn náà gbogbo yín lákì o Adaptor God bless you oya ẹjẹ àdàbọ̀lẹ̀ láàrin 2 minutes káfíń yẹn wá kàn lóyà o oya o. Hello engineer ẹ tán gbogbo ẹ. Hello lakana bala tuzara onfilijeti wasakara engineer beats kuntazana jabati wabani Alajiya moda Alawiye ọkọ Basirimi ayé kẹbíru tó ń tán ẹsẹ̀ wọn kú ọkọ̀ọ́lé Aṣíwájú àdìní adúpẹ́dúpẹ́ inside life nínú ayé gbogbo tó ṣẹlẹ̀ sẹ́yìn méjèèjì ẹ padà fi dúpẹ́ lẹ́yìn gbogbo ẹ̀ láti gbọ́ ẹnu ọpẹ́ yìí ò ní kan olókìkí ló kú ẹnu ọpẹ́ ló yẹ mi lò ní ṣe dúpẹ́ àbúrò ẹnu ọwọ́ ìṣẹ́jọ́ wọn. Oore tó ṣe mi lò ní dúpẹ́ ṣòkòrò ẹwà dé kò ṣe é lóko fún àlàyé ọ̀pọ̀ ló yẹ mí. Oríṣẹ́ bẹ́ẹ̀ kí balẹ̀ rí omi wá bá
ọ̀pẹ́ wa. Àìsàn débi mọ́ yàrá o, àyà jíjó ọ̀pẹ́. Àyà jíjó ọ̀pẹ́ rèé. Àyà jíjó ọ̀pẹ́ wa. Àìsàn débi mọ́ yàrá, àyà jíjó ọ̀pẹ́. Aláwọ̀ bí ìgbọ̀pẹ́. Aláàánú bí ìgbọ̀pẹ́ náà mú wa. Àlòyí lè ṣe ìwákọ̀ọ́pẹ́ mi. Torí pé bẹ́rù bá jí lọ́wọ́ ọ̀pọ̀ lọ́wọ́. Mẹ́ta jọba, mẹ́ta bàjẹ́ tó bá kú, àfọ̀ ẹ̀fọ́ lọ́wọ́. Ló jẹ́ mọ́pẹ́ jíjẹ́ wa o, ọ̀pẹ́ mímú wa, ọ̀pẹ́ níná wa, ọ̀pẹ́ rírun lògùn wa. Ọlọ́run mọ ẹjíjọ́ ọ̀pẹ́ òye. Èmi jíjọ́ ọ̀pẹ́ wa. Àìsàn bẹ́ẹ̀bí mọ́ yàrá, àyà jíjọ́ ọ̀pẹ́. Àyà jíjọ́ ọ̀pẹ́ òwe. Àyà jíjọ́ ọ̀pẹ́ òwe. Àìsàn bẹ́ẹ̀bí mọ́ yàrá, àyà jíjọ́ ọ̀pẹ́. Àyà tí fún mi lọ́rọ̀ sára. Ó ti fún mi lọ́rọ̀ sọ. Àlá ti fún mi lọ́rọ̀ sọ. Mo lè dé. Ó ti fún mi ní dẹ̀ra. Àlá ti fún mi ní dẹ̀ra. Ó ti fún mi ní dẹ̀ra. Aṣíwájú. Àlá ti fún mi ní dẹ̀ra. Ó ti fún mi ní dẹ̀ra. Mo yẹ kí. Àlá ti fún mi ní dẹ̀ra. Gbogbo ìgbà tó bá jẹ́ lọ́rùn ayọ̀ ní tẹ̀lé gbogbo ìgbà. Gbogbo ọjọ́ gbogbo ìgbà tó bá jẹ́ lọ́rùn ayọ̀ ní tẹ̀lé. I need your blessings. Send your blessings to me. Aṣíwájú ló tún sọ wípé wọ́n lárò ló tún bẹ̀rẹ̀ tó tó tó. Ilé ìlú 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 ìyá là fún wa kó. Aṣíwájú wa kò mọ oríṣiríṣi àmọ́dá ẹ̀rí kò sí ẹ̀mú ní kékeré. Wọ́n lárò ló tún bẹ̀rẹ̀ tó tó. Àṣírí ni aṣíwájú wa kò mọ oríṣiríṣi. SOJ ẹ̀rí kò sí ẹ̀mú ní kékeré. Bàbá mi ọmọdé Alawiye ọkọ̀ Basirimi àyíké dúdú tó ń jọ lómi mi ò bá gbọ́dọ̀ mú ní. Aṣíwájú ó yá jẹ́ ìwé jẹ́ kí pé ẹ lè bọ̀ lọ́wọ́.